Inna lillahi wa ilayhi raji'un. Àwọn ikọ̀ Boko Haram wọ́n mà tún ti pa àwọn èèyàn ní ìpakúpa ní ìpínlẹ̀ Borno. Àjọ ìṣọ̀kan àgbáyé UN wọ́n ti bu ẹnu àtẹ́ lu ikọ̀ Boko Haram bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn ní ìpakúpa. Wọ́n ní ó kéré tán 30 ènìyàn ló ti kú ní ìfọnáfọnṣu ní ìpínlẹ̀ Borno. Apẹja làwọn ènìyàn náà tí wọ́n sì pàdé ikú òjijì nígbà tí wọ́n ń wá oúnjẹ òòjọ́ wọn lọ. Níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ni wọ́n pe ìlú ọ̀hún ní Monkolu, níbi tí ikọ̀ Boko Haram tí wọ́n pọ̀ sí jùlọ ní ìpínlẹ̀ Borno. Ìròyìn ní àsìkò tí àwọn olóògbé náà tí wọ́n ń pa ẹja níbi odò ni àwọn ikọ̀ Boko Haram ni wọ́n ṣínà ìbọn bò wọ́n. Nǹkan bí 30 ènìyàn làwọn ikọ̀ alákatakítí ẹ̀sìn ọ̀hún ni wọ́n pa ní ìfọnáfọnṣu tó sì jẹ́ wípé gbogbo wọn ni wọ́n kú lẹ́yìn ọ̀sọ́kà. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọ́n sọ fún àwọn akọ̀ròyìn wa wípé orí máṣíìnì alùpùpù ni àwọn ikọ̀ Boko Haram ọ̀hún ni wọ́n gbé wá, tí wọ́n sì gbé ìbọn atamátàsé lọ́wọ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà olóró. A gbọ́ pé ènìyàn 9 ló mórí bọ́ lọ́wọ́ àwọn ikọ̀ Boko Haram ọ̀hún. Ìròyìn ní àwọn agbébọn náà wọ́n ti kọ́kọ́ ránṣẹ́ ìkìlọ̀ sí àwọn ènìyàn ọ̀hún lábúlé agbègbè ọ̀hún wípé kí wọ́n ṣe gàyà, kí wọ́n ṣe gáfárà fún àwọn torí wípé àwọn fẹ́ sọ̀rọ̀ bí agbọ́n. Ẹnìkan tó yọjú síbi ìsìnkú àwọn olóògbé ọ̀hún ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé nínú ìpohùnréré ẹkún àti ìbànújẹ́ ọkàn ni àwọn ènìyàn ní ìpínlẹ̀ Borno ni wọ́n wà lọ́wọ́ yìí. Àjọ ìṣọ̀kan àgbáyé UN wọ́n ti bu ẹnu àtẹ́ lu ikọ̀ alákatakítí tó ń fi ojoojúmọ́ mu ẹ̀jẹ̀ ènìyàn. UN ní ó kéré tán 350,000 ènìyàn ló ti pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ ikọ̀ alákatakítí ọ̀hún, nígbà tí ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí wọ́n sì di aláìnílé lórí. Ìjọba ìpínlẹ̀ Borno lábẹ́ gómìnà Babangana Zulum ló ti yọjú sí mọ̀lẹ́bí àwọn ènìyàn ọ̀hún tó sì bá wọn kẹ́dùn. Ní ààfin ọba ìlú ọ̀hún ló ti bá àwọn ènìyàn kẹ́dùn tó sì ń rawọ́ rasẹ̀ sí Elédùmarè wípé kí Ọlọ́run dáwọ́ irú láabi báyìí dúró. Ó ní lórúkọ ìjọba àti àwọn ènìyàn ìjọba ìpínlẹ̀ Borno ni òun ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n gbèkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra. Inna lillahi wa ilayhi raji'un. Ọ̀dọ̀ rẹ̀ la ti wá, ọ̀dọ̀ rẹ̀ la padà sí. Ikọ̀ Boko Haram wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n sì pa àwọn ènìyàn ní ìpakúpa ní ìpínlẹ̀ Borno. Ẹ kú dédé wòyí o, gbogbo ojú tó ń wò wá, ẹ bá a subscribe sí ọ̀rẹ́ channel, kò ní jẹ yín lówó rárá, Ọlọ́run á máa bùkẹ́, ẹ subscribe.